Akẹkọọ Fasiti yìí ti kọ lẹ́tà sọ́gbà ẹ̀wọ̀n, ìbọn ńlá kan ni wọ́n bá lọ́wọ́ ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi ti mú akẹ́kọ̀ọ́ Fasiti Abubakar Tafawa Balewa ATBU Etim Emmanuel tí wọ́n bá ìbọn ńlá lọ́wọ́ rẹ̀, ó sì ti ń ràn wọ́n lọ́wọ́ nínú ìwádìí wọn láti mọ ohun tó ń fìbọn tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ ṣe. Aláròyé gbọ́ pé akẹ́kọ̀ọ́ onípele kẹta ni Emmanuel. Ọjọ́ 11 oṣù kejìlá ọdún 2023 yìí lọ́wọ́ àwọn ọlọ́pàá tẹ̀ lẹ́nu géètì iléèwé rẹ̀ lákòókò tó fẹ́ jáde síta. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Ahmed Wakili tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 15 oṣù kejìlá sọ pé àwọn òwúyẹ́ kan ló wá ta àwọn lólobó pé ìrìn ẹsẹ̀ ọmọkùnrin náà kò mọ́, àti pé gbàrà táwọn ti fọwọ́ òfin mú Emmanuel ló ti jẹ́wọ́ fáwọn ní tẹ̀sán pé ọwọ́ ọ̀rẹ́ òun kan tó ń jẹ́ Zadok lòun ti gba ìbọn ìléwọ́ òun. Ó ní kóun lè máa fi dáàbò bo ara òun lòun ṣe gba ìbọn náà lọ́wọ́ rẹ̀. Àtẹ̀jáde ọ̀hún tí alukoro fi síta lọ báyìí pé ọwọ́ ti tẹ akẹ́kọ̀ọ́ Emmanuel tó ń lo ìbọn ìléwọ́ nínú ọgbà iléèwé rẹ̀. Ohun tó sọ fáwọn ọlọ́pàá tó fọwọ́ òfin mú un ni pé ọwọ́ ọ̀gbẹ́ni Zadok lòun ti rẹ́ǹtì rẹ̀ lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́fà náírà. Àdéhùn tó wà láàrin àwọn méjèèjì ni pé òun máa lò ó fún ọdún méjì gbáko láti máa fi dáàbò bo ara òun nínú ọgbà iléèwé náà. À ń ṣèwádìí nípa Emmanuel lọ́wọ́ àti ẹni tó rẹ́ǹtì ìbọn náà fún un. Gbogbo wọn pátá la máa fojú wọn balẹ̀-ẹjọ́ lópin ìwádìí wa. Lórí ọ̀rọ̀ yìí kan náà, alukoro ní ọ̀gá ọlọ́pàá pátápátá nípìnlẹ̀ náà ti kìlọ̀ fáwọn òbí àtàwọn alágbàtọ́ gbogbo tí wọ́n wà nílùú náà pé kí wọ́n kìlọ̀ fáwọn ọmọ wọn kí wọ́n má ṣe jẹ́ káwọn ẹni bí lò wọ́n fún ohun aburú rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.